Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jẹyọ nínú ìwé ìròyìn The Matrix lónìí Ọjọ́bọ̀, ọjọ́ 21 oṣù kẹjọ ọdún 2025. Ẹniọlá Sálíù lórúkọ mi. Ààrẹ Tinubu ti ń bójú wo àǹfààní ìdókòòwò oní-bílíọ̀nù kan dọ́là. Ilé-iṣẹ́ ààrẹ ní ìkópa orílẹ̀-èdè Nàìjíríà níbi ìpàdé ìdàgbàsókè ilẹ̀ adúláwọ̀ lágbàáyé eléyìí tó wáyé ní Yokohama lórílẹ̀-èdè Japan ní fún ìlọsíwájú tó lóòrìn kì í ṣe fún káràkátà. Ààrẹ Tinubu gbóṣùbà káre fún ilé-iṣẹ́ ológun orílẹ̀-èdè yìí. Bákan náà ni orílẹ̀-èdè Japan ṣèlérí bílíọ̀nù 5.5 dọ́là fún ilẹ̀ adúláwọ̀. Ìjọba ìpínlẹ̀ Anambra ti gba iṣẹ́ lọ́wọ́ àwọn òṣìṣẹ́ aláàbò fìjìláńtè 8 tí wọn yóò sì fojú winá òfin lórí ìkọlù tí wọ́n ṣe sí ọmọ àgùnbánirọ̀ kan. Àjọ tó ń rí sí ìsìnrú ìlú ìyẹn NYSC ti ṣèlérí pé òun yóò gbárùkù ti arábìnrin tí wọ́n ṣe ìkọlù sí ọ̀hún. Àwọn karambání agbébọn darandaran tún ti gbẹ̀mí ènìyàn 4 nínú ìkọlù tó wáyé ní Àgàtú nípínlẹ̀ Benue. Àjọ tó ń rí sí ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ìyẹn NEMA ti fi òpin sí ìgbésẹ̀ wíwá àwọn ènìyàn 20 tí wọ́n pàdánù ẹ̀mí wọn nínú ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ ojú omi tó wáyé ní ìpínlẹ̀ Sokoto. Iye ènìyàn tó ti gbẹ́mìí mì níbi ìṣẹ̀lẹ̀ ìkọlù táwọn agbébọn ṣe sí mọ́ṣáláṣí kan ní ìjọba ìbílẹ̀ Malumfashi nípínlẹ̀ Katsina ti gbẹ̀mí ènìyàn 22 báyìí. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ti ṣá kọ́kọ́rọ́ mọ́ ojú òpó abánidọ́rẹ̀ẹ́ mílíọ̀nù 13.5 látàrí pé wọ́n tàpá sófin ìlànà wíwọlé sójú òpó kówá wọn. Ìròyìn eré ìdárayá. Ẹgbẹ́ agbábọ́ọ̀lù Arsenal na Tottenham láti ti ọwọ́ Eberechi Eze bọ̀wé àdéhùn lẹ́yìn tí Crystal Palace gba mílíọ̀nù lọ́nà 60 euro lọ́wọ́ Arsenal. Ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́ ò láǹfààní láti jẹ̀gbádùn tẹ́ bá darapọ̀ tí ẹ sì tẹ̀lé The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣe òǹgbùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ mi.